fẹ́ sọ fún yín pé bàbá wa kábíyèsí His Imperial Majesty Ọba Dr. Akinloye Owólabí Ọlámilẹ́yìn wọ́n ti lọ sí ibi tí àgbà ń rẹ̀ ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ ní àárọ̀ yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé bàbá wa. A dúpẹ́ wípé nígbésí ayé wọn rí oríire ṣe láti bí tí wọ́n ti lọ sí sójà la fẹ́ pè àbí nínú bísínẹ́sì wọ́n ṣe títí náà tí wọ́n fi di Olúbàyọ̀ even nínú politics bàbá nílé ayé wà o. Ìjọba ti gbọ́ nípa àkọ́jí à ń sọ fún yín ìdí nìyẹn tá a fi tètè láyé lóhun torí àwọn akọ́lá máa kọ́kọ́ sọ ṣùgbọ́n ẹ̀yin náà rẹ̀ ti rí gbogbo fídíò nígbà tí àwọn tí wọ́n lọ pẹ̀lú ààrẹ wọn tí wọ́n lọ bá gómìnà. Ó dẹ̀ wá sọ pé kò kí ń ṣe ikú ọ̀fọ̀ ẹni tó bá dé ibi tí bàbá dé náà tó lè fa ọmọ tí bàbá fi sílẹ̀ ìdùnnú àtayọ̀ àbí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé bàbá wa ẹ ṣé mo dúpẹ́. Ó yá béèrè ẹ máa béèrè.